àwọn sàhábí annabi Muhammad sallallahu alaihi wasallam àti gbogbo ẹni tí ń tẹ̀lé jípọ̀nà annabi Muhammad sallallahu alaihi wasallam ana yawa náà ila yawmil hisab lórí wípé ọlọ́run fún wa ní àǹfààní ẹ̀mí Islam ààyè ìfọ̀kànbalẹ̀ tàbí jókòó sí bíbá ọlọ́run kọ́ mọ́ bàlọ́wọ́ ẹni kọ̀ọ̀kan àwọn orí yìí orí tó yí ó pọ̀ ní ni'matun 'azimatun yanbaghi ويجب شكر الله سبحانه وتعالى عليه إن وطات كسواج نبا شكر الله أمي من بغني لولا ذلك لبقي في قلبي أثر ذلك أن يشكر الله عز وجل العبد دائما تبا جبا من بغني أبا ما يبقى بغبا كما دكفرون كما قال قائل قد يرزق العبد لا من حسن حيلته ويحرم رزق عن ذي الهلة الداهي ما مسني من غنى يوم ولا عدم إلا وقولي فيه الحمد لله ولا ما يبقى هذه النعمة نعمة عظيمة أولي أريجوكو بابا باي ويتوتو تبيني أبلون كي يجاكا مالوري لون جاكا لدوكي أقوتي ألون باروبا لوين كوكاوا Al-Imam Ibn Qayyim rahimahullah ní ọ̀sẹ̀ tó kọjá a sọ̀rọ̀ nípa àwọn àhádísì tí àwọn èèyàn gbára lé tí wọ́n fi wọ́n rò pé ẹni tí ò bá lówó tí bá ń ṣẹ̀sìn ẹ̀sìn rẹ̀ dáa ju ẹ̀sìn tó bá lówó lọ. Àwọn àhádìsì pọ̀ tó jẹ́ pé wọn ló ìfọ́ọ̀mù nature ọmọnìyàn kọ́kọ́ pèpè lọ síbẹ̀. Bẹ́ẹ̀ náà ni àwọn àhádìsì yẹn ni àwọn ẹgbàwá tó wá látọ̀dọ̀ annabi Muhammad sallallahu alaihi wa alihi wasallam tí wọ́n sọ pé wá látọ̀dọ̀ annabi tó ń tọ́ka sí àwọn nǹkan wọ̀nyí. Ìtọ́ka rẹ̀ ó jẹ́ kó fẹ́ dàbí wípé amrun ba'idun ọ̀rọ̀ kan tí ó jìnà ní ọ̀rọ̀ kan tó jìnà ní ó fẹ́ jẹ́ kó dàbẹ̀ yóò wá jẹ́ pọ̀ ní ìfọ́ọ̀mù àwọn èèyàn nípa pé táàbà ti lówó kò sí problem yes nǹkan dáadáa ni pé kò sí problem àmọ́ ẹ̀rí pàwọn tó lówó yàn ní wà Jánnà àbí pé yóò ṣe wàhálà lọ́pọ̀lọ́ àbí pé yóò jẹ́ kí olówó fíl wípé kí la wá lówó fún ìbá àmọ́ ṣe dáadáa pẹ̀lú owó rẹ̀. Ìròrí kìí ṣe ìròrí Islam. Ó wà láàárín àwọn èèyàn kan táwọn náà wá bí ànábì léèrè sallallahu alaihi wasallam pé yóò dé tó fi rí báyìí ànábì sì dáhùn sallallahu alaihi wasallam. Àmọ́ tó mú Ibn Qayyim rahimahullah máa discuss ẹ̀ bí báyìí ni pé a fẹ́ sọ̀rọ̀ nípa pé èwo ló dáa jù kéèyàn bẹ lọ́hùn kéèyàn jẹ́ aláìní kó sì kọ́lọ̀n sí fún yàn ní sùúrù àbí kéèyàn jẹ́ ẹni tó ní ó sì yẹ̀lẹ́ tó lè dúpẹ́ rẹ̀ èwo ló dáa jù. Àwa ti jẹ́ kó yé wa pé khulasa ọbẹ̀ ni wípé condition tó ní kálukú tọ́lọ́n bá fún ní kálukú sí Ọlọ́run jẹ́ a lè ṣe tó wà required ní condition náà. Olówó kò lọ́lá lórí ẹni tí ò lówó tó bá ti jẹ́ pé kò rí owó rẹ̀ dúpẹ́ fọ́lọ́run Ọba. Àwọn ní kí ní jẹ́ ọpẹ́ àwọn bẹ̀rẹ̀ sí ṣàlàyé débi wípé téèyàn bá wo gan pé ṣé yàn lè rí ọpẹ́ ìdúṣà tọ́lọ́run bá fòrè fún yàn. Idha kana shukri ni'matallahi ni'matan ó ní tó bá jẹ́ pé ọpẹ́ tí mò ń dú fọ́lọ́run idha kana shukri ni'matallahi ni'matan tó wá pé kí n dúpẹ́ fọ́lọ́run orí míì tún ni aláyàlá òun fi mithliha yajibu shukr. A jẹ́ wípé gbogbo ìgbà kí ìgbà tí bá ti dúpẹ́ oore ni pọ́lọ̀ ń jẹ́ kí n lè dúpẹ́ màá tún wá ní láti dúpẹ́ mi fa idha shukru la yanqati'u ó rò pé ọpẹ́ kò ní jẹ́ nǹkan tí ó stop at any time yẹn. So requirement pé ká sọ pé èèyàn dúpẹ́ ó ní afadat mother أفادتكم مني أفادت نعماء مني ثلاثة
yadi wa lisani wad-damirul muhajjaba afadatukum nu'ama minni thalathatan. Àsọ yìí pé nínú nǹkan táwọn èèyàn kọ tán fi sọ̀rọ̀ pẹ́ tó lágbára jù pé afadatukum nu'ama minni thalathatan, orí tẹ́ ṣe fún mi kò jẹ́ ní kankan ṣe wọn yẹ̀dí aburú ò lè wá látọwọ́ mi sí yín tó rẹ̀ tí mi lórí rí yẹ̀dí wa lisani tí mọ́ra àwọn èèyàn tí sọ̀rọ̀ yín láìdá ó ti kú mi ní apákò pé kódà kẹsà ìdá lóòótọ́ ìwọ̀n wò pé àìnà lè wà fà èmi fẹ́ dúpẹ́ orí gbogbo ẹnu tèmi mọ́kèmí sọ nǹkan báyìí fẹ́ tó bá ní làákàyè tó sì lẹ́sìn afadatukum nu'ama minni thalathatan yadi wa lisani wad-damirul muhajjaba. Kódà kẹ́ ṣe nǹkan kó tó dòmí ọkàn mi gùn gbà bẹ́ẹ̀ orí tó wá ṣe yìí kọ́. So wọ́n wá sọ pé orí ó wá kú pé kákókọ́ mọ nǹkan lóore a wá sọ pé okay 3 stages ni èèyàn fi máa ń dúpẹ́ orí tí ó fi rí dú dáadáa. Àkọ́kọ́ ni ma'rifatu ni'mati ni'matan, kí èèyàn kọ́kọ́ mọ nǹkan yẹn lóore náà kó appear sí ẹ̀ pé orí ni kíní. Ibi tá a ti kọ́kọ́ get it wrong ni pé kéèyàn tó lè gba nǹkan lóore ìntọ́ kéèyàn bá fẹ́ ni àwọn gbà lórí. Lápẹẹrẹ ẹni tó jẹ́ pé kò dààmú fún ọmọ kò mọ̀ túmọ̀ ká sọ pé èèyàn ń wọ́ ọmọ ọlọ́run á fún lówó ó lè máa dúpẹ́ fún ọlọ́run bá lórí owó ju ọmọ lọ. Bó tó bá rí ẹni tó lówó gan ilal ghaya tó lówó gan ilal ghaya àmọ́ ò wọ́n wo náà pé kémi náà ti ẹ̀ bímọ. Ẹ mọ̀ tí yóò máa wo inú ara rẹ̀ báyìí lóbìnrin gbà mí kán ti ẹ̀ lémi náà ti ẹ̀ lóyún rí. Subhanallah tí ó máa bánú jẹ́ tó yẹ pé tó máa sọ pé ṣó lè yọ̀ǹda gbogbo tí ń jówó kó fi lè tí ó sọ pé bẹ́ẹ̀ ni ìgbà náà ni yóò tó wá rí pé àṣórí ńláńlá ni. So ìgbà àkọ́kọ́ ni ma'rifatu ni'mati ni'matan. Bẹ́ẹ̀ náà lẹ́ni tó lówó ẹni tó bímọ tí ò wá rówó tọ́ àwọn ọmọ yẹn ìnira wa bá ìnira tó lè yẹpẹrẹ èèyàn ìnira yẹpẹrẹ ìwọ̀n wò pé ní ìsìn ẹni tó bá ràn lọ́wọ́ níbi ọ̀rọ̀ owó yóò ka ènìyàn kún torí pé ó ti mọ importance nǹkan yẹn. So èèyàn kì í mọ orí tán èyí lè dúpẹ́ orí àgbà tí èèyàn bá tó mọ nǹkan yẹn lórí. Torí ẹ lówó fil muqabil tẹ bá wo ilé kéwú nígbà kan bí àwọn ọmọ kéwú sì máa ń ṣiṣẹ́ àwọn àfà ó ní wípé torí pé àwọn àfà yẹn wọ́n pàtàkì ìmọ̀ tí wọ́n fún wọn àwọn náà pàtàkì ẹ̀ pé ìmọ̀ ńlá la fún yín o hadhihi hiya al-haya ìsẹ̀mí la fún yín o. Bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ kí ó náà rí bẹ́ẹ̀ Ọlọ́run ló wọ́n sábàbí fún wa. Látàrí báyìí ń jẹ́ kí pátì kọ̀ọ̀kan lè máa feel pé alhamdulillah pátì kọ̀ọ̀kan rí bí pé ẹ̀rí ni. Wo hadithu Udhayfa ibn Yaman radiyallahu anhuma. Udhayfa ní kunna fi jahiliyatin wa sharrin ẹwọ̀n kẹ́ ó ti tán eléyìí tí mo rí already. Kunna fi jahiliyatin wa sharrin ó compare àgbàtánà bí ò tí ìdí àti àgbàtánà bí ìdí. Ọlọ́run ṣe ọ̀ṣọ́ rí fún wa ọ̀. Faja'ana Allahu bi hadha al-khayr ọlọ́run wa mú ọwá gẹ́gẹ́ bí orin ó sì kí rẹni bẹ́yẹn mọ́ ma lórí because ó rántí pé tamátàmá dìlítì ẹni nígbèsí ayé mi fi jahiliyatin wa sharrin inú wàhálà láwà tẹ́lẹ̀ kọ́lọ̀n tó wá mú ànábì wá fún wa. Hal min ba'di hadha al-khayri min sharrin orí tá ti mọ̀ yí ṣàbúrú bọ̀ lẹ́yìn ànábì ní náà àbúrú bọ̀ ó bá ní jẹ́ àbúrú tó wá ànábì ní náà yaqinan ànábì jẹ́ kọ́mọ̀ pé àbúrú padà gbẹ̀yìn orí ó ní hal min ba'di hadha al-sharri min khayr sórí wà padà wá ànábì ní bẹ́ẹ̀ àmúrí tó bá jáde padà nínú àbúrú yìí òun làbà wọn wa fihi dakhal yóò ní àbàwọn yóò ní stain kò lè dàbí ìgbà tí mo wà láàrin yìí mọ́ tó ní kálùkù trust ara wọn. Àwọn kan ní ìsìn ànábì train àwọn sàábé débi pé ọ̀rọ̀ ayé ò jọ wọn lójúmọ́ wọ́n lè bọ̀nra ẹgbọ́n tọ́lọ́run fi ròyìn àwọn ànsọ́rù ni Ọlọ́run ni wa yu'thiruna ala anfusihim walau kana bihim khasasa nígbà tí bí kú pa wọn gan sọ pé gbé fẹ́ lómi wa qad jaa fi sahih pé lógún èèyàn wà lógún báyìí wọ́n sì gbé omi wá bá pé omi wá ń gbọ́ ẹkùn ẹlòmíì lójú ogun sọ pé ẹlògbé fún lágbájá al-hadithu sahih
ẹlẹ́gbẹ̀ fún lágbẹ́já sí ìṣẹ́kún lágbẹ́já mú gbọ́ yẹn ó jọ pé ìnira rẹ̀ ju tèmi lọ ju ogun lójú kú gbogbo wọn náà padà kú tó ṣò pé ibi tí wọ́n ní ìdí omi yẹn lásìkò yẹn wọ́n sì chúùsì kan kú pé kí lágbẹ́já kí ní yìí sí rẹ̀ ọlọ́run fẹ́ràn rẹ̀ ọlọ́run ní wa yuthiruna ala anfusihim walau kana bihim khasasa ibi tó lágbára ń pa wọ́n ṣùgbọ́n wọ́n bá débi pé ànábì train wọn débi pé wọ́n lálejò ebi ń pa àlejò ebi ń pa wọn náà wọ́n sì pa náà torí kálejò lè jẹun àwọn sì mọ̀ jù fúrúfú àwọn náà mọ bí irú lẹ́vù ibi táwà gbọ́ lọ́wọ́ bá gbọ́dé o ní pé àwọ̀kọ́ wọ oúnjẹ sí ìkíní náà pé ẹ̀sẹ̀ wá dé ẹ̀sẹ̀ subhanallah ìbá sì jánu lẹ́dí kò sí nǹkan kan lẹ̀ àwọn náà mọ ibi táwà gbọ́ lọ́wọ́ bá àwa wa yuthiruna ala anfusihim second stage ni o stage mi wà tó dájú lọ inshallah sọ̀rọ̀ débẹ̀ lè stage àwọn muhajirun ó dájú lọ ó ní Abubakar Siddiq radiyallahu anhu ó ló fi convince àwọn Sa'd bin Ubadah wípé rárá àwa lọ̀gá minna amirun wa minkum wazir ẹ̀yin wọn tẹ̀láwà minna amir ọlọ́run bá ròyìn wàhálà táwà ṣe fẹ́sìn ọlọ́run ròyìn lil fuqara al muhajirin ọlọ́run yẹn ráwọn fuqara àwọn muhajirin àwọn tí wọ́n jáde nínú ilé wọn nígbà tó yẹ pé ikú ni ó kù tí wọ́n kù wọ́n fi owó wọn lẹ̀ wọ́n fi dúkìá wọn lẹ̀ gbogbo nǹkan pátá náà filẹ̀ torí pé wọ́n fẹ́ tẹ̀lé Ànábì lọ ń bẹ nínú wọn tó jẹ́ pé Mus'ab la ilaha illallah radiyallahu anhu in ta lè fi gbọ́ yìí ni ká sọ pé ọmọ olówó ńlá lèèyàn la ya'kulu illa tayyiba in tí ó jẹ nǹkan ńlá ni ṣùgbọ́n walamma hajara ila al-Madina ó sáájú Ànábì dé Madina ó wà náà àwọn tánàbí ti kọ́kọ́ rán sí Madina Mus'ab bin Umair ó ti dé Madina sáájú Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n ti ṣe dáwà fáwọn èèyàn wọn àti Khabbab bin Arat àtàwọn míì wọ́n ti dé Madina wọ́n ti ṣe dáwà lọ wọ́n ní a ti tọ̀ sí gírí tààrù kó ń jẹ ní tààsí ń jẹ́wò lálẹ́ àtọ̀ ìtọ́wà wá bá igi àwárò kó ń jẹ ní a sì ń jẹ́ àwọn ọ̀dọ̀ gbá igi ti ẹni so ebi tó pààyàn dé lẹ́wù yẹn ìjọ tí ebi wá pa wá ní ọjọ́ kan ní ọmọ kìí ṣe tàwẹ́ ó mi kàmọ̀ bóyá bí hálà ṣe rí lọ́dọ̀ oníkálùkù ni ebi ọjọ́ kan ibi ọjọ́ méjì ó ti ṣe mí rí ebi ọjọ́ kan ibi ọjọ́ méjì máa wá sọ wípé wa kayfa bi ju'i shahar bó lè bí oṣù kan èyí tá máa sọ fún àwọn pé ebi oṣù kan wọn kọ́ torí wípé Aisha radiyallahu anha sọ wípé àwọn ń lo oṣù méjì táà ní dáná táwọn jẹ́ al-aswadan ó dájú pé yóò súnyàn pé al-aswadan ní táwọn jẹ́ ní débínà àtomi fóṣù méjì ó fẹ́ mọ́ sí ibi tí economy ti improve dé tọ́lọ̀ tó ti ṣàánú àwádé sí táyọlẹ́ tọ́lọ̀ òfirú àdáwò ìyẹn jẹ́ kó common mọ́ wà tí ó common mọ́ kó tó póṣù kan ẹ́ṣe kankan hadha baytu rasulillahi sallallahu alaihi wasallam baytu rasulillah la yuqadu indahu shahrayn láàrin oṣù méjì wọn ní gbé nǹkan kankan hadha alladhi qalatuhu Aisha radhiyallahu fi baytiha in sọ nípa inú ilé ara tí ẹ gangan fún ara rẹ̀ bayna shahrayn so àwọn tá ń sọ yìí ìyà tó dájú ni o wọ́n lọ bẹ́ẹ̀ 2 months nothing wọ́n ní lè jẹ wọ́n ní lè nothing 2 months 2 months 2 months bá a ṣe ń sọ iná bọ́mọ nìyàn kan ṣe rí ni Ọlọ́run jẹ́ wà àlìjánà bọ́mọ ṣe rí pé kí n lè contextualize ẹ̀ pé ká rí pa rí clarity kéèyàn kan délé fún ara rẹ̀ kọ́kàn pé jẹ́ kí n try 3 days lóòótọ́ kìí ṣe pé àwọn ni wọn ò jẹ bọ̀ kí nǹkan fi mọ̀ túmọ̀ pé èèyàn tí wọ́n bá travel gbá mi tí wọ́n jẹ́ nkọ́tọ̀ àtànùhù subul tí ò sọ́nà ẹ lówó lọ́bọ̀ tó sí tẹ́fẹ́ jẹ wọ́n tàwọn oúnjẹ kan fún yín ẹ̀yin gẹ́mọ̀ pé oúnjẹ yóò sì jẹ́mọ̀ ní ọmọ máa bú sí yóò lọ ẹni tó bá ti travel láwọn area kọ̀ọ̀kan rí yóò gẹ́ẹ̀tì tí wọ́n sọ now àwọn journey kan wà tẹ́lẹ̀ travel bí 2-3 days tẹ́ bá ilé gbàgbé at a point láti ra nǹkan tẹ́ fẹ́ jẹ kẹ́ tó set on journey kẹ́ ní owó lọ́wọ́ kódà ẹlẹ́ david tó yẹ pé owó yíwọ̀n gbárú ẹ̀ ok kí ló fẹ́ ṣe olówó lóòótọ́ but wọ́n ní ta ló fẹ́ nílé fi bó ṣe pọ̀ tó lọ́wọ́ yẹn mọ̀ pé ẹgbẹ́ ọdẹ mú wọ́n kò ṣòwò kì í ṣòwò
tí Ọlọ́run bá múyàn dúró ó lè báyàn débi pé yàn tọrọ oúnjẹ láàjọ tí mo lè rí kíníkà lọ́wọ́ yìí Ọlọ́run kó wọ́n fi wá sí condition. So àwọn nǹkan wọ̀nyí Ọlọ́run sọ̀rọ̀ nípa àwọn muhajirun, Ọlọ́run dẹ̀ sọ̀rọ̀ nípa àwọn ansar. Ọlọ́run wá fẹ́ sọ̀rọ̀ tàwọn ansar tó yẹ pé àwọn òtútù àwọn muhajir manzilatan, Ọlọ́run wá ròyìn àwọn pé wa yu'thiruna ala anfusihim walau kana bihim khasasa. Lára tí wọ́n ṣe ó ní pé a rí nínú wọn tó pín ìyàwó àti dúkìá rẹ̀ sí méjì fáwọn muhajirun. Ó pín ìyàwó rẹ̀, ó ní ìyàwó òun báyìí òun pín wọn sí méjì káwọn muhajirun kún wọn mú kan. Mi ò wé gẹ́tẹ̀ wọ́n sọ fún Abdurrahman bin Auf pé ìyàwó mi rí mo ti pín wọn sí méjì, mú kan tó wá wọ̀ mẹ́ peak of iman ni pé in tí mo fẹ́ gbà in return ó dá mi lójú lọ́dọ̀ Ọlọ́run, mi ò ní doubt wá mọ́. Another response of iman ó ní Abdurrahman bin Auf sọ pé barakallahu laka fi malika wa ahlik, Ọlọ́run wọ falbarika sí, kìí ṣe pé mi ní tọ́mùrù sí ara ilé rẹ̀ àbówó rẹ̀. Another peak of iman. Ọlọ́run bá mọ stage tó ti ní kó ní kálukú mọ wà bẹ́ẹ̀ a lè dérú bẹ̀yẹn mọ́ lálẹ́ àfàwọn kọ̀ọ̀kan láàrin wa pé ká ní ó mọ̀ pé jùlù wa ọ̀pọ̀lọpọ̀ wa status yìí láwà barakallahu fi malika wa ahlik àti pé ọkọ̀ tó samtu laka min ahli wa mali nisfayn mo ti dá gbogbo dúkìá mi sí méjì fún ẹ because èyí ò mọ̀ ọ̀rọ̀ sẹ́nì kejì kan kó sí kejì kó fẹ́ gbá mi, so irú trust yẹn ò lè sí mọ́. Ànábì wọn sọ pé sallallahu alaihi wasallam oore tí mo wá ṣe yóò tó pè mí lọ́lọ́run ló láti fọ̀yín mọ́ yóò, mo fọ̀yín mọ́ to this extent, mo fọ̀yín mọ́ débi wípé kò sẹ́nìkan nínú yín mọ́ ẹ ti wà ala khairin orí dáadáa lẹ́wà ẹ̀ sí fi jahiliyyati wa sharr ja'ana Allahu bi hadha al-khair hal min ba'di hadha al-khair min sharri, ṣé aburú ń bọ̀? Ànábì ní bẹ́ẹ̀ ni, kò béèrè tafsil aburú yẹn, ó kà tó béèrè pé al-min-ba'di hadha ash-sharr sórí yóò sàpadà wá bá wọn èèyàn. Ànábì ní bẹ́ẹ̀ orí tún bọ̀, àmú orí yẹn wà stain, yóò ní stain. Àwọn èèyàn onímọ̀ sílọ̀n torí tọ́lọ́run nìkan mọ́, ìṣe gbogbo àwọn torí nǹkan tí wọ́n fẹ́ láyé yóò mọ̀ miss mọ́, wọ́n sì dá aṣọ ẹ̀sìn bó tó yẹ pé tẹ́ bá ṣíṣí ẹni torí àǹfààní ayé kìíní yìí kò ní síbẹ̀ tí ó mọ̀ dá nǹkan rú táwọn yóò mọ̀ jà lọ báyìí, ogun tí wọ́n ní parí gbàtẹ́bà wo abẹ́rẹ̀ wọn lóbìnrin, gbàtẹ́bà wo abẹ́rẹ̀ wọn ni owó ni, gbàtẹ́bà wo abẹ́rẹ̀ wọn ni nǹkan ayé kan ní ó jẹ́ tí ò ní jẹ́. Ọlọ́run sọ nípa àwọn Ansar pé yu'thiruna ala anfusihim walau kana bihim khasasa. So point tí Al-Imam Ibn Qayyim sọ fún wa ni pé owó pé èèyàn lówó kìí ṣe àìbù, kìí ṣe alamatu ridha Ọlọ́run bá yọ́nú sí àtìyàn bá lówó, kìí sì ṣe alamatu ad-diyana òní pé èèyàn olówó pé ẹ̀rí pé bí tí mi lówó ní sí mo dúró déédéé ni kìí ṣe ìròrí tó dáa. Àwọn Khawarij ni máa ń ronú bẹ́ẹ̀. So in tí Ibn Qayyim sọ fún wa ni pé ká kọ́kọ́ kẹ́kọ̀ọ́ pé tá bá fẹ́ bẹ Ọlọ́run ìwò là máa bẹ Ọlọ́run fún méjèèjì. Nígbà kan táàtì ní experience tó báyìí nínà báyìí but experience yóò tútù tó báyìí ẹ̀rù mọ́ bẹ̀rẹ̀ mi àti tọrọ owó lọ́dọ̀ Ọlọ́run wallahi wọ́n pẹ́ tí ó pẹ́ ẹ̀rù mọ́ bẹ̀rẹ̀ mi àti tọrọ owó owó ikú báyàn. So later aláṣẹ wọ́n rí wọ́n ní kò ní problem. So ìgbà míì kìí ṣe pé bóyá ẹ wà misinformed náà, nǹkan míì ọ̀nà míì lójú yín lọ kódà ó lè jẹ́ pé tó dáa fún yín at that stage náà nìyẹn pé tá bá lọ pay attention sówó yẹn ni yóò sọ̀rọ̀ fà àpò níbi nǹkan tá fẹ́ ṣe kìí ṣe owó ni primary objective wa at this stage. Interfere achieve is not money now. Show you wa jamaa, show you wa so abẹ́lọ́ ọba Allah kò ṣe dáadáa fún wa. La ilaha illallah. So fún díẹ̀ nǹkan a rí pé kìí ṣe àgbọ́yé tó dáa ó ní pé kí èèyàn má rò pé èèyàn lè lówó jù ọ lọ láyé, ó inú èsì ló gbé tó fi fẹ́ kú
kódà inú kinní kan ló tó bá tó dálì kíámọ̀ tó bá tó dálì kíámọ̀ gbanagbana ní ó tún jú ọlọ náà tó sọ pé ẹ pẹ̀lẹ́ ò ẹ kú iṣẹ́ ò hadith Ànábì ló sì gbé wá bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam dhalika fadlullahi ẹ bá mi parí ẹ̀ dhalika fadlullahi tí ma yasha tó bá tún wá wo bẹ̀jú tó bá tún bínú yóò tó dín orí tí ẹkù because Ọlọ́run bá lọ bá wí Ọlọ́run bá ní allahum minal mulki nasibun kayfa qala Allah azza wa jalla bó lọ́lọ́run àìsàn allahum nasibun minal mulki wa yahsuduna an-nasa ala kayfa qala Abdurrahman am lahum nasibun minal mulki wa idhan la yu'tuna an-nasa nakira am yahsuduna an-nasa ala ma atahum wa qad ata ala ibrahima am yahsuduna an-nasa ala ma atahum Allahu min fadli wa qad atayna ala ibrahima al-kitaba wal hikmata wa ataynahu mulkan azima. So kìí ṣe nǹkan kékeré ní ká sọ yí pé Ọlọ́run lè fún yàn ní owó láyé kìí ṣe ó nìkan yóò fún lálàáfíà yóò fún lówó yóò fún nímọ̀ yóò gbéga yóò gbogbo nǹkan tó wá tún wá dàlì kíámọ̀ yóò tún ṣe rọ́fò dárọjà rẹ̀ náà ó sì tún mọ̀ wò lókè náà ni pé nínú example rẹ̀ ní ìwò fún ọmọ àfáàn kò sẹ́nì kankan ní jókòó yìí bá ṣe jókòó yìí gbàgbé ọ̀rọ̀ fún ẹ pé àwa náà lè jù wọ́n lọ ò lè jù wọ́n lọ ò lè tó wọn torí hadith tó fẹ́ fi ṣe Islam tó fi tó wọn olóògbà wa ìmọ̀ bóyá gẹ́tẹ̀ gbogbo tó bá wulẹ̀ ṣe ó kéré nù tó ṣe tí Usman ní balada bẹ́ẹ̀ so gbogbo wàhálà tó ń ṣe yẹn wọ́n tún dọ́gbù àkáǹtì tí wọ́n lọ bó bá sì lóò ṣe kòkó rí wúwá wọn ó dàbí kí yẹn ló ń fẹ́ overtake Abubakar Siddiq nínú orí Ọlọ́run ti pín yẹn ó ti parí ẹ̀ wọ́n ti pín yẹn wọ́n ti parí ẹ̀ pínpín rẹ̀ ti parí àbí kí àwọn kanú àwọn sàhábà láwọn fẹ́ dà nábì Ọlọ́run kí Ọlọ́run sọ ń pa ìjà nábì inna Allaha astafa Adama wa Nuhan wa ala Ibrahima wa ala Imrana ala al-alamin dhurriyatan ba'duha min ba'd so kò possible èèyàn lè tó wọn mọ́ èèyàn lè dàbí wọn ti lọ ara ìmánì ní kí àwọn amọ̀ tọ́lọ́run bá fún yàn tiẹ̀ kó wá ṣiṣẹ́ báyìí Ànábì ní sallallahu alaihi wasallam وقد يدرك المرء بحسن خلقه ọmọnìyàn pẹ̀lú wà rẹ̀ tó bá dá أجر الصائم والقائم في الليل ẹn tí ń dìde lóru gbogbo láti ṣó pé ọlá ńlá ní kẹ́yàn lè máa dìde lóru ṣùgbọ́n kìí ṣe gbìyàn lórí kápá ẹ̀ ṣùgbọ́n ọmọnìyàn lè nírú ẹ̀san wọn níbi husnul khuluq arkanu husnul khuluq nǹkan mẹ́rin náà ni tí jẹ́ wọ́n sọ pé alágbájá ó níwà dáadáa nǹkan mẹ́rin náà aláwọ̀kọ́ ni badlu an-nada kó jẹ́ pé gbogbo téèyàn bá mọ̀ lóore kéèyàn fẹ́ jẹ́ kó dọ́dọ̀ ẹlòmínà gbogbo tí mo mọ̀ lóore mo fẹ́ jẹ́ kó dọ́dọ̀ ẹlòmínà gbogbo tí mo mọ̀ lóore mo fẹ́ kẹ́lòmínà ni ẹmọ bí ó ṣe dáa tó pé oore tí ẹlòmínà sọ pé àyẹ́ mọ́ dọ́ọ̀bù yìí ẹjẹ́ kó náà jẹ́ ẹjẹ́ kó jẹ́ badlu an-nada wa kaful adha gbogbo ọjọ́ tó máa sọ pá burú kan ẹnìkan kan wá wó èèyàn báyìí kan ní kò lè jọ́wọ́ tèmi láburú ti wá báyàn aburú ìjáde lọ́wọ́ mi wá báyàn badlu an-nada wa kafu al-adha ó jẹ́ pé gbogbo ìgbà tó bá ní aburú báyàn wọ́n wá ń trace aburú yẹn àfi tẹ́ ní ẹ bá misunderstand yẹ ló kù àbó miss gbé cp sáyẹ òrìjẹ́yàn aburú ìtọ́wọ́ tèmi wá báyàn ó wà intentional I am intentional about it bí mi ilé fa burúkú yàn ẹlẹ́ẹ̀kẹta wà husnul kalam ó jẹ́ pé ní ìsìn téèyàn bá fẹ́ sọ̀rọ̀ èyí ó sì ikhtiyar ọ̀rọ̀ tó dáre ẹ máa sọ àwọn èèyàn lè sọ̀rọ̀ tó pọ̀ gbàtẹ́ yóò bá ṣe choose ọ̀rọ̀ téèyàn báyìí téèyàn lò ní wa qulu linnasi husna tó máa sọ pé ní ẹ́ sọ̀bàjẹ́ kan yíwá sọ pé kò láìkí àmọ́mọ́ èyí sọ̀rọ̀ bẹ́ẹ̀
badhlun nada wa kaful adha wa husnul kalam wa tarkul ghadabi kí a gbìyànjú kó mọ̀ bínú eléyìí èyí ó ṣe iṣẹ́ ni ẹni tó wá bá Ànábì sallallahu alaihi wasallam ní àwòsíní Ànábì sallallahu alaihi wasallam gbà mí níyànjú Ànábì ní la taghdab mọ́ bínú ó lọ pé ilé simple ó tún padà wá pé faraddada miraran qala la taghdab méjì nǹkan kan mọ̀ bí ẹnu ẹ jẹ́ ká wo nǹkan arkanu husnul khulqi arba'a badhlun nada wa kaful adha wa husnul kalam wa tarkul ghadab kò sí ẹni tó lè rí mójútó àti ìyàwó àtọmọ àtàlábàgbé àti ìgbàgbà tí wọ́n ní illa alhasidun àfáwọn tí ó jẹ́ pé wọ́n ìfẹ́ kó rí kódà pé ìwà rẹ̀ dá tó túnmọ̀ bí wọ́n àwọn kan wà bá yà ìwà rẹ̀ sí lè dá in fact yóò fẹ́ misrepresent ẹ̀ fáwọn èèyàn gan wọ́n rántí pé ọlọ́run kò ṣàánú wa so point tí Ibn Qayyim wọ́n ṣàlàyé fún wa ni pé èèyàn lè ní ọlá láyé ó sì tóbi lálùkìyámà síbẹ̀síbẹ̀ náà ọlọ́run sì tó gbé lálùkìyámà ọlọ́run ni máa ń choose ẹ̀bẹ̀ ó wá nínú hadith Abu Hurairah radhiyallahu anhu in fact nínú riwaya tó wà náà Sunan Abi Dawud ó ṣe pé Abu Dharr gangan ló béèrè question lọ́wọ́ Ànábì ẹ̀wọ̀n kan Abu Dharr wọn iṣẹ́ tó lówó púpọ̀ hikma dẹ̀ pọ̀ nú pé àwọn náà béèrè question yẹn ṣe ọ̀pá wọn ni wọ́n sọ pé àwọn ò gbàgbọ́ pé kí èèyàn máa fowó pamọ́ pé ṣe wá dá báyìí wọ́n wà lọ bá Nabi sallallahu alaihi wasallam ní wọ́n wà náà àwọn tán lọ bá Nabi pé dhahaba ahlu duthur bid darajati al-ulya wan na'im al-muqim pé wọn Bukhari tí ma ṣe dhahaba ahlu duthur bil ujur wad darajati al-ulya wan na'im al-muqim àwọn ilé ti sórí rẹ̀ àwọn lówó àwọn náà ni yusalluna kama nusalli àjọ ń kírun ni kódà ẹ̀ẹ́tù ti bẹ́lómi ìsáfúwájú náà mú fẹ́ ká tẹ́tí sí kìíní ẹ̀ yusalluna kama nusalli àwọn olówó yẹn kírun òun sáà Abu Dharr fi sí pé àbọ̀tìbọ̀bọ̀ yìí náà wá sásùn bá náà olówó sì tó lóhun pé àwọn atáwò olówó lẹ́ka lọ́mọ jí gbà ṣe sáà lè wá sásùn bá lé ní bóyá àkáǹtì ò jẹ́kẹ́ lè wá òun tún sáájú adé mọ́sálásí yusalluna kama nusalli wa yasumuna kama nasum wa yatasaddaquna wa laysa lana malun natasaddaqu bihi wa fi lafdhin yatasaddaquna bi fuduli amwalihim faqala fi lafdhin wa yu'tikuna wala nu'tik yu'tikun àwọn tún la wọ́n tún lè tú ẹrú kalẹ̀ tí wọ́n sáwà tí àwa gan ṣebíhùn al-mawla bí ẹrú láwa náà òṣòwò wòyí ti kún àwọn tó lè tún yẹn lẹ̀ ẹ wò tí àwọn ọmọ ìyá wa tọ́lọ̀ ń fún bá ń lọ sí hajj bójú yẹn ṣe mọ́ yẹn tí ẹ gbé mi náà dání síbẹ̀ yẹn náà dhalika fadlullahi yutihi man yasha yóò ní kò sí ládámẹ́ olówó ni o yóò ní ládá olówó ní pínyàn lọ́wájí ládá mélòó olówó ní pínyàn lọ́wájí èyàn kan lọ kó kàn lọ ní tí kò wà ní gbaládá rí owó torí tó fi lọ hajji yẹn ó lè fi ra mọ́tò owó hajji ra mọ́tò gidi náà ìtàwà yìí sọ́hàlálá tó bá fi ra oúnjẹ sílé ọlọ́run mọ̀ yí fámílì tí ó ní ó dájú pé ó jẹun díẹ̀ náà so kò gba ọlọ́run bá gbọ́ kó tó fi lélẹ̀ kó tó fọ̀nà lẹ̀ kó lọ sí hajj yíwa ní ládá ọ̀pọ̀ ń bẹ́ ẹ wá bí pé ibùlé ó ti gba ládá tí ẹ bá lè gbàwẹ̀ ó náà tó lè gbàwẹ̀ náà bí tí ẹ bá lè gbàwẹ̀ ó mọ́ ládá tó wá wáwẹ̀ ní ajru saimin innama yuwaffa sabiruna ajruhum bighairi hisab yóò ní kò sí gbèdéke bí tí ẹ̀san yàn lè dé fún yàn olówó náà wà níwá ní àwọn náà gbàwẹ̀ tó ní kìí àwẹ̀ ìbẹ́yìn jẹ̀yìn tẹ́ fi tọ́kì jẹsàrì wọ́n dìsáìdì tá fi jẹsàrì láti gbaládá ọ̀
kódà tá Ànábì tó sọ ní pé sallallahu alaihi wa sallama Ànábì tó sọ pé tasahharu fa inna fi sahuri wa fi suhuri níbòmí wa inna fi suhuri baraka tasahharu fa inna fi suhuri baraka ẹ máa jẹ sààrí o torí pé àlùbáríkà wà bẹ̀ orí báyìí torí kàwẹ́ wọ́n tó lálùbáríkà wà ọ̀nà kó jẹ sààrí ó wá ní tọ́kì lòun jẹ òsẹ́sàn bẹ̀ inú kílẹ̀ sán máa wà náà ó ní àtẹ́yìn máa mú gàrí ẹ̀sán rẹ̀ pọ̀ gan instance wà lóòótọ́ tó jẹ́ pé ẹni tó bu gàrí ó gba aládájọ́ ẹni tó jẹ tọ́kì lọ àbọ̀ wà bẹ̀ but kìí ṣe condition téèyàn lè generalize in tí wọ́n sọ rí gẹ́gẹ́ bó ṣe wà ní Sahih Muslim al-ibadatu fil haraji kal-hijrati ilayya ìbádà tó báyàn nínú nira èyí wá torí ìnira yẹn gbé kalẹ̀ ó wá ṣe bẹ́ẹ̀ náà ládàrí ó jù tẹ́ tó bá nínú kẹlọ ṣóyé wa báwọn kò dẹ̀ ká ní problem pẹ̀lú ilé àti sọ tẹ́lẹ̀ pé in tó lówó ṣe tí ó fi bá aláìní iṣẹ́ ńlá ni o nǹkan pọ̀ ní tíra yóò sọ̀bẹ̀rẹ̀ yìí Al-Imam Ibn Qayyim rahimahullah wọ́n ti sọ fún wa nígbà tá ń sọ bábù ṣukur wọ́n ní àwọn sọ̀dákọ́tì kan wà ó ní àwọn camp táwọn ọmọ ẹ̀mọ́ wà tẹ́lẹ̀ o kò sí coordinator lè ní ó dẹ̀ pọ́n láwọn kíní wọ́n ti tán àbí ẹjá tètè gẹ́ẹ̀tì mi o lẹ́nà wíyá ẹlọ jókòó Al-Imam Ibn Qayyim rahimahullah wọ́n sọ fún wa wípé now tá a bá ń ṣe Mariam kí ló ṣẹlẹ̀ báyìí kí ló ṣẹlẹ̀ lọ jókòó Al-Imam Ibn Qayyim rahimahullah ẹ máa wo nǹkan effect táwọn iṣẹ́ olórí tá a máa ń ṣe ní lọ́kàn wa ẹn tó dẹ́ṣẹ̀ ẹ̀mí rẹ̀ ó dúdú Hadith Ibn Mas'ud ní radiyallahu anhu ó ní pé èèyàn bá ti pààrọ̀ àbóṣe kankan tí ó dábàá ẹ̀ nukitat fi qalbihi nuktatun sawda wọ́n fi black dot sí lẹ́nu in tó jẹ́ kí ọ̀rọ̀ ẹnu wa mọ́ dáama ṣíṣe ọwọ́ mọ́ dáama ni pé tí black dot tí bá ti dẹ́mi wa ó ti pọ̀ lẹ́mi wa gan àti ìtúbà kan tá ti ṣe mí it's not possible pé bẹ́mi ẹntẹ́mi rẹ̀ ó ní wà nàkí tó pé dọ́tì ò pọ̀ lẹ́mi tí ẹ̀ àtẹ́ntí ọlọ́run tó bá ti jí wáyé dọ́tì ní èpè ní mọ́ fi jí ó ṣí fóònù báyìí ní wèrè láwọn ìjọba yóò ẹgbọ́n ga wèrè ọlọ́run sọ pé ma yalfizu min qawlin illa ladayhi raqibun atid kò sọ kankan àfikún analyze àwọn apákan náà àfáà ní gbogbo tí ẹ bá sọ ní wọ́n máa kọ́lẹ̀ ó dẹ́ṣẹ̀ àbí ò dẹ́ṣẹ̀ gbogbo ẹ̀ pátá ní ó rìkọ́dì ma yalfizu min qawlin illa ladayhi raqibun atid gbogbo tí ẹ bá sọ ní wọ́n kọ́lẹ̀ gbogbo tí ẹ bá sọ pátápátá ní wọ́n kọ́lẹ̀ àwọn kan ní èyí tí ládàbá wà mẹ́ nìkan ni wọ́n kọ́lẹ̀ Aisha ẹ̀rọ jókòó sọ́dọ̀ rẹ̀ fílẹ̀ Abdulsalam tó tó fi kó bàtà sọ yà lọ kó sílẹ̀ kó wọn bọ̀ ń bí báyìí Adam ẹ̀ jókòó síbẹ̀ yìí ẹni tó wá jẹ́ pé ẹ̀ṣẹ̀ pọ̀ lẹ́mí ẹ̀ ó wá fẹ́ yanáfílà ó yanáfílà rápá méjì ó fẹ́ ó ti ọkàn yẹn wọ́n lè tẹ́ṣẹ̀ bá ti pọ̀ lẹ́mí ẹ̀ tí yẹn bá ń dẹ́ṣẹ̀ ọkàn yẹn wọ́n lè wáàsí tán ṣe fún ẹni tó dẹ́ṣẹ̀ àtẹni tí ò dẹ́ṣẹ̀ wáàsí kan náà kan ni wọ́n gbọ́ tọ́kàn wọn fi ẹni tó ti dẹ́ṣẹ̀ ní ìdí mọ́ wáàsí bí ẹ bá ti ń dẹ́ṣẹ̀ lọ́kàn yẹn wọ́n lè sí kálí yẹn lè rí gbé jáde ní yóò rí bọ́kàn yẹn ó ṣe rí tí yẹn bá ti ń dẹ́ṣẹ̀ yóò mọ tíìk yóò mọ difficult láti bá sọ̀rọ̀ yóò mọ̀ difficult kí ẹ ti enjoy ìjọsìn tí ẹ bá ń ṣe ìfàtà ẹnìkan béèrè question kan lọ́wọ́ mi lé ní pé ó ń sọ pé tóun bá ti ṣe àwọn kan báyìí towards ọkọ òun ìjọsìn òun máa wà affected òun ní enjoy sọ́lá òun ní enjoy so ọ̀rọ̀ ọjọ́ mi ni ó tọ́ ni in fact débi wípé ó máa ń pọ̀ débi wípé kò fẹ́ sí bí èèyàn ṣe lè ṣe tí yíò dẹ́ṣẹ̀ tí ò ní rí immediate effect ẹni tí
ok ẹ̀tọ́ lè mọ́ gbọ́ mi ìyẹn wọ aṣọ tuntun ìyẹn jáde aṣọ tuntun ẹ wá gbé ọmọdé tó ti fi ẹsẹ̀ rìn bí i eruku díẹ̀ wà lẹ́sẹ̀ rẹ̀ ẹ wá gbé báyẹn tí ẹ̀kọ́ tó wáyé pé white lẹ́wọ̀ ó máa stain yẹn máa ṣó immediately lè máa rí pé ó ní effect ẹ̀ṣẹ̀ but mo yẹ sọ ẹ̀lú níwà lọ pé pàtó ò ti effect ẹ̀ṣẹ̀ ń tó aṣọ rẹ̀ lè ti wọ́ọ̀sì dé level pé bàtà tẹ̀ gán mọ́jọ aṣọ rẹ̀ lọ àmìyàn kan jáde lábẹ́ mọ́tò ọ́ìlì ti wà lẹ́bí gangan tó bá fẹ́ nú ọ́ìlì ní aṣọ tí ẹ̀gán ní òfin ó wá gbọ́mọdé òun gan lẹ́sọ pé ó tún stay ní ẹ̀ṣẹ̀ àti kàkọjá wípé àwọn kan ti mọ aburú ṣe débi wípé wọ́n ó sọ fún ṣètọ́n pé bá ṣe sọ́kọ́ ní ẹ̀hùn àárín ní àlérí mú báyìí àwọn gan ti mọ strategy jésù lọ because wọ́n ń lo rúhù riwayatu ṣètọ́ni àti ẹ̀bùn albashari wọ́n dà papọ̀ èèyàn láwọn àdìjànú léṣù wọ́n wá dá méjì papọ̀ pé strategy yẹn dọ̀gbẹ́já àwọn gan tún gúdù jésù lọ so kìí ṣe gbogbo èèyàn ló lè léṣẹ̀ tí ó mọ̀ rí effect àwọn kan wà tán bá parọ́ immediately tán bá délé wọn sọ̀kan ni tó bá parọ́ lẹ́ẹ̀kan báyìí ìgbà tó ṣẹ̀ bẹ̀rẹ̀ sí parọ́ nìyẹn tó bá yá ẹ̀mí yẹn ó yí débi pé tó bá parọ́ yọ̀ pé kí wọ́n ní Ànábì Ibrahim alayhi salatu wassalam kò ní lè bá wa sì pẹ̀ níjọ́ gbé ní alkiyama torí salasu kẹdìbàt torí irọ́ mẹ́ta tán sọ pé àwọn pa irọ́ yìí Ànábì ní kìí ṣe irọ́ sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam lóòótọ́ la Ànábì pé ní salasu kẹdìbàt Ànábì wa ń ṣàlàyé bó ṣe jẹ́ kí ni irọ́ yẹn wọ́n gé orí àwọn òsà wọ́n á sọ pé àwọn òsà yóò bal fa'alahu kabiruhum ó dẹ̀ pé ilé tó dàgbà yìí ló gé orí wọn Ọlọ́run náà fẹ́ fi defend you ẹ̀rù ó sì mọ́ bà wọ́n jọ gbé alkiyama kí fún làwọn ṣiṣẹ́ because níjọ́ yẹn Ọlọ́run bá sọ pé wa khashiyatu al-aswatu lir-rahman bàtọ́ Ọlọ́run bá bá ṣe tán àti dájọ́ gbogbo èèyàn máa rí weakness wọn àwọ̀ sì gan nílé because a ti rí pé àjẹ́ nǹkankan a sì ti mọ̀ pé kò sí tọ́lọ́run lè decide ibi nìí fala yasma'u illa wala yasma'u wala tasma'u illa hamsa Ọlọ́run ní sì ní wá gbọ́ nǹkan kan àfi káwọn èèyàn mọ́mọ́ àgbákò dé lórí mo ṣe ń sọ yìí bí eré lẹ́lú mímọ̀ kàkún kó dẹ̀ lómi tó lè máa dẹ́ṣẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo àti èyàn bá ti lè visualize alkiyama bí kó ti dé èyàn lè sórí rẹ̀ asakrola òfin bí èyàn ṣe lè ṣe téèyàn gangan map out bó lèyàn ṣe lè bọ́ in every stage kí ni iṣẹ́ tá fi bọ́ nínú sàárè máa ka mọ́ gbìyànjú mọ́ ṣe gíbà gbìyànjú téèyàn kan bá fẹ́ sọ̀rọ̀ ẹnìkan fún ẹ létí ẹ báyìí etí ẹ fẹ́ sọ sínú etí ẹ báyìí sọ pé mi wà interested ní confidence àti sọ pé wà interested lè rìn pọ̀ wájú ẹ̀ wọ́n tẹ́ ti mọ̀ overtime wọ́n mọ̀ ẹ̀mọ̀ Ọlọ́run sì ti ṣàánú ẹ̀ overtime wọ́n mọ̀ èèyàn mọ̀ pé ẹwà jẹ́ sókè ìjọ ìmọ̀ sí bí wòlíì ó fẹ́ dárúkọ èèyàn létí ẹ báyìí just walk out àwọn tí wọ́n sọ́yàn ní ìyanu sáré ní kíyàn bu ara èèyàn kíyàn mọ́ jẹ́ kẹ́ni kankan mọ́ ní access yóò èèyàn fìyàwó èèyàn àtọkọ èèyàn àwọn tí wọ́n kíyàn mọ́ wọ aṣọ kí ó záàgì ṣe záàgì nàbí sáàgì ṣe s ní àbí zá ẹ̀sìn ó sáàgì kíyàn wá sáàgì àbí ẹlòmíì pàlàó ìdí dúdú rádaràdá kan báyìí yóò tún wá máa hàn Ànábì wa kọjá bayna qabrayn ó kọjá láàrin sàárè méjì Ànábì wa ní innahuma yu'adhabani àwọn méjì wọn punish wa ma yu'adhabani li kabiri yìí sí nǹkan tó tóbi ni wọ́n náà fún amma ahaduhuma ẹ̀rí kan méjì yadhhabu bayna an-nas bin-namima ìmọ̀ gbé ọ̀rọ̀ àwọn èèyàn káàkiri yóò ní gbétíwá bayna an-nas bin-namima nǹkan tó lágbára ní o máa tó sọ innahuma yu'adhabani ó wù mí bí mo ṣe ń sọ yìí
oníkálukú wá feel like gbà tí mo ti gbọ́ pé kí n tún jíyà rẹ̀ mánu sáré. Ẹgbẹ́ bá Ànábì ṣe sọ hadith tó wà ní Bukhari àti Muslim ni Ànábì ní sallallahu alaihi wasallam innahuma yu'adhaban, àwọn méjèèjì imam be careful ẹ bọ́ sí bí báyìí innahuma la yu'adhaban, àwọn méjèèjì ń jíyà lọ́wọ́ báyìí wa ma yu'adhabani li kabiri, kìí ṣe nǹkan tó tóbi ni wọ́n jíyà rẹ̀, in tí wọ́n lè avoid ni wọ́n jíyà rẹ̀. Ṣé mọ̀ pé àwọn ẹ̀ṣẹ̀ kan wà tó yẹ pé ó ti máa capture yàn, àwọn ẹ̀ṣẹ̀ lè innama yu'adhabani wa ma yu'adhabani li kabiri, kìí ṣe nǹkan tó tóbi ni wọ́n jíyà rẹ̀. Amma ahaduhuma, ìkan nínú àwọn méjèèjì yadhhabu bayna an-nas bin namima, a máa gbé ọ̀rọ̀ kiri láàrin àwọn èèyàn. Yóò ní ẹ̀ tí gbọ́ tẹ bá ń gbọ́ àwọn ìjẹ́ tí gbọ́ oníjẹ́wẹ́ lọ́gọ́rọ̀ gbà obìnrin máa ń sábà fọ́ọ̀lù sí nǹkan ìjọ ọkùnrin lọ, àbí àìsàn yẹn pọ̀ láàrin obìnrin ìjọ ọkùnrin lọ, wọ́n sọ pé èèyàn ń ṣòfófó. Tálẹ́ni kejì tánàbí sọ la yastatiru minal bawl, tẹ́lẹ̀ ìbá fẹ́ tọ̀ kò ní lára káwọn èèyàn rí owó ẹ̀. Báwo lè yẹn a sensible human being, ọlọ́mọ dá mùsùlùmí dá ọ ìhòòhò èèyàn ẹ rí dodo ẹlòmí báyìí ó sì tún sí dodo lè bá yóò jọ command ẹ jókòó báyìí, ẹ jókòó sí báyìí, Adam ọ̀yá lọ jókòó sí báyìí, jókòó sí báyìí, jókòó. So a tún wá rí pé subhanallah, àgbàlagbà kò sí tìjú kò sẹ́kọ̀ọ́, mùsùlùmí fẹ́ change aṣọ, ọkùnrin láàrin ọkùnrin tẹ́ jẹ́ onísúnnà máa ń lẹ́kọ̀ọ́ gidi gan náà tẹ́tì rí lára wọn. Ẹ̀rí àwọn àgbàlagbà tán pé àwọn láàfáà tán fọwọ́ sí jẹun níta ẹ̀rí rí, mo ti rí àgbàlagbà ṣé wòlíì lójú ara rẹ̀, wòlíì ó sì parí wọ́n sì gbóúnjẹ nígbà wòlíì sí fọwọ́ sí jẹun pé wòlíì ọwọ́ sì jẹun. Ẹ wo bí ó ṣe rí ahlu sunna wo kó jọ ọmọ kékeré lẹ́rí tí fọwọ́ sí jẹun, kò ní sẹ́kọ̀ọ́ tẹ́ bá ti tẹ̀lé sunna, kò sí bó ṣe fẹ́ ṣe, ó kàn máa try ní pé kí ló dé tó jẹ́ pé nígbà táwọn èèyàn bá fẹ́ ka Qur'an nígbà kan tábàrà wà ahlu sunna bá ṣe ń ka Qur'an alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin, wọ́n wá wò pé ẹ̀kan díun ni oní wá fẹ́ díun yóò ní alhamdulillahi rabbil alamin. Ìtumọ̀ ẹni wípé ó rò pé ẹ̀kan lọ ń dín ní, mo ti gbọ́ lẹ́nu àwọn bàbá kan rí, bàbá yẹn sọ fún wa dáadáa nígbàtà wà ní kìíní nílé, ó ní sẹ́rí gbogbo àwọn mẹ́sí máa ń ṣe kìíní tẹ́ẹ̀kan mọ́ díun ẹwà mọ́ aràn mú pé àkímọ̀ sí rán mú bàbá gónà náà mọ̀ pé tẹ́bá sì rò náà rán mú náà ní gónà lóòtọ́ ní yes because imú náà ní tí wọ́n dún, tẹ́bá ti blọ́ọ̀kì mú yín tí gónà ò bá ti dún ní mú èèyàn ṣe gónà, àbí aràn mú ni àmọ́ rán mú súnà rí o. Because ẹlòmí rò papọ̀ ni pé wà lá bọ́ yóò ní àmì tí ẹmọ́ gbádùn bẹ́ẹ̀ bá tún tí àyẹ́ ni wà lá bọ́ ìwọ́n gbádùn ẹ̀ púpọ̀ eré ló pé bàbá yẹn kọ́ lọ bá bọ̀rún kẹwọn bàbá jọ́kọ́ flọ wọ́n ti pè mí rí pé ọmọ ẹ̀ mo rántí pé la uqsimu bi yawmil qiyamah wọn ni máa ń sábà kan gbà yẹn yóò ní qiyamah bàbá qiyamah second page jẹun fẹ́ràn tí èyí tó mọ́ fọ́nì tí wọ́n bẹ̀ wọ́n sàm fi ṣe yẹyẹ àwùlá alákàfà àwùlá kọ́ tó kàn yẹ kọwọ́ gangan thumma nadhar thumma abasa wa basa lọ́dọ̀ tí wọ́n pé mo like bí pé ẹ̀lú style òun náà gẹ̀gbẹ́ style yẹn ó dẹ̀ ó tiẹ̀ máa ń dùn àmọ́ ẹwà ní kìí ṣe style o pé súnnà ní bá ṣe ka Kùránì nìyẹn. So a lè rí àgbàlagbà míì tó jẹ́ àgbàlagbà tí ò ní jẹun súnnà tí ó máa fọwọ́ sí jẹun. Ànábì sọ́nà àdísì sallallahu alaihi wasallam innahuma yu'adhaban wa ma yu'adhaban li kabiri amma ahaduhuma yadhhab bayna an-nas bin namima eléyìí máa ń ṣòfófó kílẹ̀ ní kéjì o la yastatiru min al-bawl tó bá fẹ́ tọ̀
kìí bo ìhòhò rẹ̀ nínú ọ̀nà mi táwọn afá gbà tú méjèèjì náà ni kásá fún la yastatiru minal bawl ìmọ̀ jẹ́ kí tọ̀ta sóhun lára ó làwọn afá fi sọ pé ká protect ara wa ń bí kí tọ̀ta sí wa lára ó wà áólájú ká sọ pé dúró àbá jókòó tọ̀ lọ àbá lóṣù tọ̀ lọ so tó wáyé pé ká dúró tọ̀ ní ò ní jẹ́ kí tọ̀ta sí wa lára muqaddam torí pé àwọn bòmí ilé tọ̀ ó fún tẹ́bá ọ̀rẹ́ tẹ́bá ní kẹ́ bẹ̀rẹ̀ tọ̀ sóyé wa ìgbà tẹ́bà máa tọ̀ ìtọ̀ mọ̀ ta sí lára so protect ara rẹ̀ kí tọ̀ mọ̀ ta sí ọ lára ó wà mí bá bí ọlá eléyìí à ń sọ fi haqqi rijal obìnrin wa ń kọ́ kóbìnrin wa mọ́ bo ìhòhò ẹ̀ ẹ mọ̀ láwọn obìnrin tí wọ́n mọ̀ jọmọ gbénú lé báyìí wọ́n dẹ̀ mọ̀ sí ìhòhò lẹ̀ fúnra wọn fasad ìhòhò wà important débi wípé Ọlọ́run bá jẹ́ ká mọ̀ wípé kódà àwọn obìnrin tí ìṣe onígbàgbọ́ òdodo Christian ẹlẹ́bọ àti Yahudi kò yẹ ká mọ̀ rí ìhòhò mùsùlùmí lóbìnrin gẹ́gẹ́ bọ́lọ̀ sí sọ́nà Suratul Nur wa nisa'ihinna àwọn tẹ́ tún lè ṣíra yín lẹ̀ fún tán lè rí ṣíra yín ẹnu túnrè ìṣe ṣíra yín tó jẹ́ mọ̀gọ́ ládọ̀ yín o at least ẹ lè jọ rí láti bí ní yín báyìí sí ṣódà yín ẹ lè rí ní wọ́n gbọ́dọ̀ bò láti ṣódà sí ní sórí báyìí ní tó bá wà bí above that apá kan sọ̀rọ̀ wípé tán bá rí àyà ara wọn kìí ṣe wọ̀ apá kan sọ bẹ́ẹ̀ Imam Muhammad Amin Shinkiti nínú tírà àwọn Adwa'ul Bayan wọ́n tọ́ka sí nǹkan jẹ́ bẹ́ẹ̀ bọ̀tẹ́lẹ̀ yìí náà wà fà ní tó jẹ́ kó wà fà ní wípé lódodo wọ́n sọ àwọn ẹ̀rí tí wọ́n tó tọ́ka síbẹ̀ wípé òkè ní ìsìn àwọn ẹrú ìmá àyà wọn ń ṣe àwòrán wọn lórí wọn débi pé láyé àwọn sàhábà àwọn ẹrú wọn gan wọn lọ tá tí wọn ní bú àyà wọn because olówó rẹ̀ kàn lè pè pé ẹyà mọ̀ bọ̀ olówó rẹ̀ ní o ẹrú náà pé o wo ìṣẹ́rú o so olówó rẹ̀ lè pè pé ẹyà mọ̀ bọ̀ so Ànábì ní sallallahu alaihi wasallam la yastatiru minal bawl ẹni yìí kìí bu ara rẹ̀ níbi tó bá ń tọ̀ so níbi tí wọ́n mú yà jẹ́ ìyanu sàárè ní kí wọ́n mọ́ bu ara rẹ̀ níbi tó ń tọ̀ ara tó mú kẹwàá nínú sàárè kí ni sọ́lá ìrun tí ẹ̀ dá débi pé tí wọ́n èèyàn bá dá ó fẹ́ ní almost all stages ní life ní akhira ni yóò ti enjoy ẹ̀ ó ládìsí ìrun nínú kòtò nínú sàárè àdìsí ìrun wà ní jọ́gbìn al-qiyamah àdìsí ìrun wà níbi pé àwọn kan wọ̀ná ma salakakum fi saqar qalu lam nakun minal musallin bó tẹ́ jọ torí Ọlọ́run ẹ̀túgbọ́ kejì náà wa lam nakun nut'imul miskin wa kunna nakhudu ma ma'ana nakhudu ma'al khaidin akan ka Qur'ani Ọlọ́run sọ ní suratu Tur náà wa tur wa kitabin mastur fi raqqin manshur wal baytil ma'mur was saqfil marfu' wal bahril masjur inna 'adhaba rabbika lawaqi' ma lahu min dafi' yawma tamuru as-sama'u marra wa tasiru al-jibalu sayra waylun yawma'idhin lil mukaththibin alladhina hum fi khawdin yal'abun àwọn tí ó lákàkùn fẹ́ sin Ọlọ́run bá ṣe wáyé ní ìsìn bá ṣe wáyé mo dúpẹ́ fọ́lọ́run ọba mo sì bá ara wa náà dúpẹ́ fọ́lọ́run kò fẹ́ possible fún yàn kíyàn máa lọ kíláàsì bọ̀ kí fíkàrà ká máa ronú nípa ẹ̀sìn òní máa wá sọ́kẹ̀yàn everything when you are bẹ́yàn sí ń lọ bẹ́yàn sí ń bọ̀ ìjọ ti sọjọ́ halkọ̀ gan èyí ó sáà rí kankan rò nípa alìkíámà rẹ̀ yóò rí kankan parọ́ pa bá a ṣe ń ro ayé daruriyan alìkíámà òkú olókan wa but àwọn tí wọ́n pè ní alladhina hum fi khawdin yal'abun kò sí alìkíámà púpọ̀ everything táwà bá rí la fẹ́ tap pé sí mo lè rí ládá bikini sí mo lè rí orí Ọlọ́run bẹ́ everything táwọn bá rí nípa ẹ̀sìn náà fẹ́ tọ́n sí eré náà fẹ́ sọ dírí alladhina hum fi khawdin yal'abun gbogbo nǹkan ẹ̀sìn eré náà fi ń ṣe Ọlọ́run ṣọ̀kan ti wà bẹ́ kí lọ́lọ́run pé wọ́n bó mi lahiyatan qulubuhum àwọn tó jẹ́ pé ọkàn eré ni wọ́n ní Ọlọ́run sì mọ́ sọ fún wọn pé ọ̀rọ̀ yẹn jù bẹ́yẹn lọ yawma yu'radu alladhina kafaru ala an-nari alaysa hadha bil-haqq qalu bala wa rabbina qala fadhuqu al-'adhaba bima kuntum takfurun aw takdhibun kama jaa fi mawadi' mukhtalifa
so adúpẹ́ fọ́lọ́run ọba tó ṣe wá bẹ́ẹ̀ àwọn sọ wípé ń sìn oníkálùkù wa mọ̀ wípé kéèyàn lówó láyé kìí ṣe sábà bí wípé ẹ̀sìn rẹ̀ ò pé ìròrí kìí ṣe ìròrí àwọn mùsùlùmí tó dáa ìròrí Khawarij pé ẹ̀rí pé ó ti ń lówó ni àwọn tẹ́ẹ̀ṣe ìdájọ́ fún pọ̀ gan nínú àwọn sábà Abubakar Siddiq olówó gidi ní iṣẹ́ mọ́rúkọ tí wọ́n máa ń pè Abubakar Siddiq radiyallahu anhu kó tó di pé Islam gan dé iṣẹ́ mọ́ tí wọ́n tó máa ń pè ṣá ó ló kọ̀ọ̀kan o Islam tó dé téèyàn bá dáràn tó wá fẹ́ ràn wọ́n lọ́wọ́ owó díyà wọn ni wọ́n bá wọn san wọ́n máa ń ronú dọ́dọ̀ rẹ̀ fámílì wọn kan lè jẹ́ fámílì tí wọ́n orí pọ̀ lọ́wọ́ wọn gan láàrin wọn gan fámílì àwọn Abubakar Siddiq ìran wọn ọ̀dọ̀ wọn ni Abdullah bin Juda'an ti wá Aisha radiyallahu anha in sọ fún Nabi Muhammad sallallahu alaihi wasallam ó ní ayadkhulu kana Abdullah bin Juda'an ẹni kan wà ní fámílì wa Abdullah bin Juda'an kana yasilu rahim a máa so ìbí papọ̀ Farazdak ìnàlàlàlà Umayya bin Abi Salti in ki Abdullah ibn Juda'an ó ní a'adhkuru hajati am qad kafani haya'uka inna shimataka al-haya'u wa ilmuka bil umuri la iwailika wa ilmuka bil umuri wa anta Qarmun ó ní lakal karimun la yughayyiru saba'un anil fulkil sani wala masa'un wa kullu wa arjuka kullu makramatin banu taymi fa anta laha sama'un ẹ̀kọ́ wà ńbẹ̀ jẹ́ ká sọ Imam Adam ó ní Aisha kan bí Ànábì ní sallallahu alaihi wasallam ó ní ṣé Abdullah ibn Juda'an wà aljanna olówó Abdullah ibn Juda'an ọlọ́rẹ̀ ni ó kàn wá ronú débi ọ̀rọ̀ rẹ̀ pé bẹ́ẹ̀ ni ṣe wá sọ rẹ̀ tó yẹ kó wà aljanna wọ́n á fẹ́ sọ bí Abdullah ibn Juda'an ṣe sọ rẹ̀ tó Farazdak yani Umayya ibn Abi Salti inki yani ó ń kọrin kí ní wọ́n sọ pé a'adhkuru hajati am qad kafani haya'uka inna shimatakal haya'u a'adhkuru hajati am qad kafani kíyàn rí yàn tí yàn fẹ́ gba owó lọ́wọ́ ẹ̀ kíyàn wá ní ṣé kí n sọ tí mo bá wá àbí kẹ́kàn fún mi ní tó wà lọ́wọ́ yìí àwọn èèyàn tó jẹ́ wípé tẹbá ní tó wáyé pọ̀ ń ló fún yín ní nǹkan tó kàn fún yín yóò jù ń dá ìfẹ́ bèèrè lọ a'adhkuru hajati am qad kafani haya'uka inna shimatakal haya'uka àbí kí n gbá tító pẹ̀lú tìjú yín ni inna shimatakal haya'u in tí wọ́n mọ̀ ọmọ gbogbo bí táwọn yẹn bá ti ń sọ̀rọ̀ rẹ̀ wọ́n ní alágbèjá ní tìjú wa ilmuka bil umuri wa anta qarmun lakal hasabul muhadhabu was sana'u tí wọ́n bá ń sọ̀rọ̀ èèyàn lójú rẹ̀ téèyàn bá tọrọ owó lọ́wọ́ Abdullah ibn Juda'an ẹjọ́ torí Ọlọ́run ó rẹ ọmọ yìí ni sẹ́pọ̀ olówó kan ọkọ̀ sọ pé ọmọ tèmi àbí ti wa ilmuka bil umuri wa anta qarmun lakal hasabul muhadhabu was sana'u téèyàn wá ń tọrọ nǹkan lọ́dọ̀ ẹ̀ téèyàn wá sọ pé ẹjọ́ kan ìṣàánú òun bí bó ń ṣe wà yìí òun wà lọ́sítítù òun rí owó kìíṣàn ọmọ yìí gan ó sì drop out from school ó tún wá rẹ̀ ó wà ní hospital nígbà tó bá ṣàánú èèyàn tán níbi ipò rẹ̀ yóò tún padà pèèyàn pé só ti wá padà sí school èyí tó sọ yẹn ìntẹ́ bí pé àkódà gbígbà tí mo bọ̀ tájírẹ́bà tó gbé mi àwọn wọléwọlé wọ́n mú olójẹ́ pẹ́ dọ́dọ̀ yìí tó bá dáhùn tí yí tán yóò wá ní ṣékìsí pẹ́ ní ẹni ìdí ẹ̀fún
karimun la yughayyiruhu saba'un anil khuluqil saniyyi wala masa'un anil khuluqil saniyyi wala masa'un karimun la yughayyiruhu saba'un ẹlá pọ̀nlé débi wípé àsìkò tí yẹn wá tọrọ owó lọ́wọ́ yín kọ́ lórí tàmí tẹ́fù pé ẹsàmọ̀ pé yẹn kú fún wa lánàá ayẹ̀tí ẹ̀ lójú tí yóò ní ẹjẹ́ kan mọ́ bọ̀ bùkátà àwọn ló jẹ́ kan sọ bẹ́ẹ̀ karimun la yughayyiruhu saba'un anil khuluqis saniyyi wala masa'un anil khuluqis saniyyi wala masa'un ó ní fa'arduka ilé balaga lalani fa'arduka kulla makramatin banaha ìta mọ̀ràn yí mọ́ àwọn Banu Taym wọ́n máa ń tọrẹ gan èèyàn jẹ́jẹ́ sí ni wọ́n máa ń jẹ́ nínú ìtàn Lárúbáwá wọ́n mọ àwọn ìran tó jẹ́ pé wọ́n máa ń le nínú ìtàn Lárúbáwá wọ́n mọ ìran àwọn èèyàn àwa náà ní nílẹ̀ Yorùbá ìfẹ́ sọ kẹ́mọ́bà lẹ́mí tàbá ń ka state and capital tàbá débi gáà ní agídí ìfisí o wọ́n ni agídí gbá o lè ní agídí láyé wa ilmuka bil umuri wa anaqurunu lakal hasabul mu'adhabu was sana'u wa arduka kulla makramatin banaha Banu Taymi wa anta la sama'un oni wa arduka kulla makramatin banaha gbogbo ń tàà ń sọ nípa Banu Taym bóyá wọ gan nìtàn tó wà ń bẹ̀ tí wọ́n fi sọ pé ní rí ní wọ́n wà arduka ilẹ̀ tó kàn tẹ̀mọ́lẹ̀ kulla makramatin banaha kani fáìlú Banu Taymi gbogbo dáadáa tàà fi ròyìn Banu Taymi kápẹ́tì ti ẹni Banu Taymi wa anta laha sama'un Banu Taymi fa anta laha gbogbo tó bá wù yí nínú Banu Taym bí wọ́n sọ pé wọ́n dáa tó ẹmọ kà wọ́n nígbàtí wọ́n bá ka gbogbo oore tí wọ́n sọ tán tán bá ti dákọ̀ tí ẹwọ́n lè sẹ́nu mọ̀lẹ́bí náà lẹ́tí wọ́n jáde àwọn ilé òsìn kankan gbà náà ẹwù bí tó rí rẹ̀ dé wa arduka kulla makramatin banaha Banu Taymi fa anta laha sama'un Banu Taymi fa anta laha sama'un wọ́n ni ìdá asná alayka al-mar'u yawman tíyàn bá ní ṣòro kó mọ́ pàdé ẹ̀ ìkánú àwọn afáwà wọ́n sọ fún wa pé ẹnìkan wà ní àwọn politician Nigeria yìí Àtíkù wọ́n ní Laylatul Qadri ni wọ́n mọ́ pẹ̀ ìpolówó fún yàn o wọ́n ni àwà láà discuss ọ̀rọ̀ òṣèlú gan lẹ́ni mọ́tàrà rẹ̀ jẹ́ o ní òṣèlú o mo kàn sọ ni wọ́n ní Laylatul Qadri pé níbi tẹ́ni ẹ mọ́ ń ṣe dáadáa dé pé tó mọ́ ń bọ́ àwọn ilẹ̀ pé tó bá pàdé èèyàn báyìí tó bá fún èèyàn lówó kádàrá yóò yí padà wọ́n kàn fi sọ àsọ dùn bí ẹ̀yìn tó yí ó ní idha athna alayka al-mar'u yawman kafa'u min ta'arrudihi sana'u kafa'u min ta'arrudihi sana'u ẹni tó bá ilé pàdé rẹ̀ tó wá rí ọ ó kàn wá kí ọ lásán pé assalamu alaikum tó láì tó bá ti fà mọ́ra ó lè mọ́ pé kó mọ́ ná mọ́tò ẹjọ́ èló lẹ pé bẹ́ǹsì mo fẹ́ mo wà lẹ́gbẹ̀ẹ́ abúlẹ́bùn jùlọ ẹ̀ tí ìjọ sọ̀rọ̀ idha athna alayka al-mar'u yawman kafa'u min ta'arrudihi sana'u tùbárí ríhà makramatan wà majidan ilé ti pọ̀jù gan fún yàn tùbárí ríhà makramatan wà judan ẹ tó bá ní ká kọmpíà bí wọ́n sì dáa tó kìí sí èyàn mọ́ bí atẹ́gùn lára àwọn èèyàn tùbárí ríhà makramatan wà judan bátẹ́gùn ṣe máa ń fẹ́ tó jẹ́ pé kò níbi tí ò lè lọ ẹbà wọnú atẹ́gùn yóò lè mú atẹ́gùn báyìí pé èmi ní kó fún mọ́fẹ́ ilé yóò ní máa fún ẹni tí ó tẹ kò ní àfẹ́jẹ́ lómi tùbárí ríhà makramatan wà majidan idha mal kalbu ahjarahu shitahu ó ní ìwọ̀n tún dájá atẹ́gùn lọ ṣe básìkò kan wà tó jẹ́ wípé òtútù ó tún mú débi pé ajágún mọ̀ sáfú tútù ọrẹ tí ẹ kò sígbà tí ò ní dùn mọ́yàn
tubarirriha makramatan wa majida idha mal kalbu ahjarahu shitahu idha mal kalbu ahjarahu shitahu. Ó ní idha khullifta abdallahi fa'lam idha khullifta abdallahi fa'lam bi anna al-qawma laysa lahum jazaa'un. Mo like bí tí mo ká mi ń gbádùn mo ṣe ká yo sunna wa ni wọ́n ka orin the same person yìí wọ́n ka orin rẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam. Ànábì wọ́n sọ pé yìí kà sí fún mi náà àdísì wọ́n kọ́ ni yóò wọ́n ka orin Umayyah bin Abi Salt. Àwọn Ànábì pé ìkan nínú àwọn family ẹ̀ gan ni pé ṣó ní ìkan nínú àwọn ẹsẹ̀ orin Umayyah bin Abi Salt. Ó ní kí fàlà family wa ni mo ní. Ànábì ní ká fún mi kí n gbọ́. Ó ní mo ká fún Ànábì. Ànábì ní yìí kàdí ẹ̀sìn yìí tún kàdí ẹ̀sìn yìí àtà anshabtu lahu mi'ata bayti tí mo fi ka 100 abiyat tí yẹn lè mọ̀ kéré kó mọ̀ ka 100 abiyat. Ikhtiyaru kalimati yẹn lágbára gan wọ́n ní làkáyé gan. Ìyẹn fẹ́ yíyàn ó wá ní idha khullifta abdallahi fa'lam. Ìjọ tí èyàn bá tí olórí tó bá fẹ́ sọ pé ká pín àwọn èèyàn sọ́dọ̀ èèyàn tí wọ́n sọ pé ọ̀dọ̀ Abdullahi la pín yín sí fa'lam tí ti mọ̀ pé bí anna al-qawma laysa lahum jazaa'un kò sí in tí ó ṣe fún yín kò sí tẹ́ẹ̀ṣe padà tí ó ṣe dédé ẹ̀ lílé sẹ̀sán yẹn padà. Idha khullifta abdallahi fa'lam bi anna al-qawma laysa lahum jazaa'un bi anna al-qawma laysa lahum jazaa'un fa'abraza fadlahu haqqan alayhim. Yóò ṣoore fún yín ẹ̀yin ò mọ̀ ní lọ́kàn pé wallahi àfi ká san kíní padà yóò tún ṣe mí ẹni inshallah a san kíní padà yóò ṣe mí ẹ mọ̀ pé lágbàáyá ti ṣe mí lórí tó wá débì kẹ́ ò pé tó fẹ́ pa mí ní fa'abraza fadlahu haqqan alayhim. Ẹjẹ́ dúró bí díẹ̀ náà ìjẹ́ èèyàn gidi ní wọ́n jẹ́ kí èèyàn dẹrù ẹni tó ṣèyàn lórí o. Ìjẹ́ èèyàn gidi ni o. Àìjẹ́ èèyàn ti parẹ́ lára wa débi pé gbogbo táwọn èèyàn bá ṣe wá àwọn fojú tẹ́bẹ́lú ẹ̀ kò ṣe tó làwọn mọ́ rò. Wallahi inú ẹ̀jẹ̀ lẹ́nu mí sí lọ mọ́ tó ṣe fún wa inú ẹ̀jẹ̀ ló ti mọ́ tó ṣe fún wa. Ẹnìkan tí mo mọ̀ ó fi owó skúù ọmọ rẹ̀ ó fi ṣe ẹnìkan lórí owó skúù ọmọ ẹ̀ wọ́n sì lé ọmọ rẹ̀ skúù kìí sì ń tán ìyàwó rẹ̀ bí pé ohun tí rówó yẹn gbà náà ni ohun tí rówó yẹn gbà náà ni ẹni tó wá fi sí lórí yẹn ó parọ́ fún mi. Tí ó ti máa jẹ́ ọ̀nà ọ̀nà jẹba ó parọ́ fún mi. Ìkan ṣẹlẹ̀ láìpẹ́ torí pé mi ní dákọ̀ ẹni ẹ wá bá ẹnìkan imam nǹkan báyìí kódà kò wá bá gan imam yẹn ló kàn gbọ́ pé mùsíbà kan bẹ́ ni ẹ àwọn láńlọ́ọ̀dù rẹ̀ fẹ́ lè pọ̀nlé subhanallah pẹ̀lú ọgbọ̀n àwọn èèyàn sì ń síbá ìtọ̀rẹ̀ ọ̀nà imam yẹn ò gbọ́ òkú wọ́n wá fẹjọ́ rẹ̀ sùn pé ẹ wò àwọn onísúnnà yẹn ara wá táwọn pé rárá àyàn dáadáa làwọn súnnà ẹmọ́jàbá kí ní ìjẹ́ ládùúgbò wa yìí. Imam yẹn wá dìde ó wá lọlé ẹni ẹ̀ ó wá rí wá ní kí ló títẹ̀ sanwó lágbàjá òun wá zoom pé kò ní dá ìjọ tó lọ́rọ̀ ó wá gbé property ti ẹ̀kan kó lówó ó wá gbé fún pé kó lọ tà ẹ̀gbọ́n mi ní tí ìsọ ìkò tí tó súnkàn ìmọ̀mù ya gbé property ti ẹ̀ fún báyìí lásìkò tó ń gbé property ti ẹ̀ fún yẹn pé kó lọ tà yẹn àwọn mọ̀lẹ́bí rẹ̀ gbọ́dọ̀ mọ̀ ó kàn gbé jáde nínú ilé náà ni pé mo fẹ́ lọ ó wá gbé property ẹ̀ fún ẹni yẹn pé mo ta ìyìn láì wọ́n sì fẹ́ mọ̀ yẹ̀yẹ́ rẹ̀ yìí pé kò rówó lé san ó wá tà ó ju iye tí ó yẹ kó san lọ
ìmọ̀mù yẹn wá ní òun bó ní òkú pé tún fi ètò lé nǹkan ṣe rí ẹ̀ ọmọ ó wá fi síbẹ̀ pé tó bá ti wá sanwó yẹ ẹni ẹ̀ ń dà mí láàmú o mọ́jì ó mọ̀ pé mi gan mo fún ọ send the receipt yẹn sí mi ó ní ẹ̀sà àbíjọba send ẹ̀ lọ́la ìmọ̀mù yẹn wá ní sí yẹn wá lè parí súná wèrè ìbá torí ọlọ́ sí ìkẹ́ sọpọlọ rẹ ní ó tún wá fi sí status ẹ̀ pé àtẹ́yàn bá ti gbọ́n àyẹ́ tó wá gbọ́n mo ní inna lillahi wa inna ilaihi raji'un the same person tó wá fẹjọ́ rẹ̀ sún yẹn tó wá pé ẹni yẹn pé tó wá pé ìmọ̀mù yẹn pé ẹni yóò sanwó lé walladhi khalaqa as-samawati wal ard wọ́n ní àìyànú gbọ́dọ̀ wà lára ilé yìí in fact kìí ṣe kó fi pamọ́ fún pé kìí ṣe kó final owó ló fún ọ property yẹn gẹ́gẹ́ ló gbélé lọ pé lọ́ta property yẹn fẹ́ wọ́tí tó bí 300,000 ó tún wá ní o lè ta ní iye tí ó sàtó o lè ta less than that ó wá tàbí ìwé àbí 140 àbí 160 wọ́n ní kó lè satisfy kì ní ẹ̀ sáà lọ sí subhanallah ẹlòmí ò lè ráàánú àfitọ́lọ́ bá fẹ́ ṣàánú ẹ̀ ṣẹ́wọ̀n pé tí ó tún dùn ẹni ẹjù ní pé ó tún wá sí pé àwọn èèyàn smart if you want to be smart you have to be tó bá gbé ọsẹ́ pé ìgẹ̀ yóò mọ́ o so ṣẹ́wọ̀n pé tí tọ́lọ́hùn bá ṣàánú irú èèyàn bẹ́yẹn tẹ́lómi bá sọ kún yóò fọ etí ẹ̀yìn tẹ́lómi bá sọ wẹ́lẹ́ o tí jẹ láti jẹ́ tó ní ẹ̀yìn jẹ ọkọ́ sọ yóò tí lè dọdún tí bọ̀ ẹ̀ lè jẹun ó lágbára o idha khullifta abdallahi fa'lam bi anna al-qawma laysa lahum jazaa'un bi anna al-qawma laysa lahum jazaa'un wa abraza fadlahu haqqan 'alayhim wa abraza haqqahu fadlahu haqqan 'alayhim àti ní irú incident ti pẹ́ o coordinator wọn strike ní àbí kílódé ó lẹ́nìkan tí mọ́ mójútó wọ́n bẹ̀yìn bẹ́ẹ̀ ni ẹ̀nà ò gbádùn alcohol ló pé ẹjọ́ kí ogun àjọ máa wà bíbá iná àti lè mọ́ jẹ́ kan máa wà rán ọ̀sán tó pè wà nìyẹn ẹnìkan ní àwọn kéèkéé tó máa ń disturb wata bá ń kírun ní you can't eat your bread and have it àbò náà máa ń sọ ó pè wá ká máa wà bẹ́ẹ̀ ká máa mú disturbance wọn mọ́ra ká máa control wọn ìgbà tí wọ́n bá jẹ gbalẹ̀ kọ̀ọ̀kan ká máa jẹ́ ká sì mọ̀ pájọ mọ́ kí wọn yìí díjọ́ tá mọ̀ lé wọn kán wá sí mọ́sáàsì wọn ní ara ẹ̀ tí ń lé wa ti fẹ́ ẹni ká mọ̀ wà lẹ́sàn ìyẹn lé o kọ̀sà wọn náà regret ẹ̀ ń gbà yẹn pé kán sì máa pariwo sí ìwà bẹ́tà ilé wa yẹn tó bẹ́tà ká máa ṣeré báyẹn ká mọ̀ mọ́ mọ́ra kì í sí pà ní control àwọn ìhàlẹ̀ mọ́yá tó bá tún tí bá mú ẹ̀ tí ó tún wá ìyẹn bẹ́tà ọlọ́run kó bá wà wò wọ́n àwọ́ ní ìsìn time wa is over àfẹ́n tí ò bá nírò lókù àwọn ti lọ yes àwọn olókù èyí tàà ń ṣe igan ìdùnnú táàmà bẹ̀lọ́n pé ọlọ́run gbà tí kọ́lọ̀ sì jẹ́ káwọn ọmọ yìí kún ṣe wọ́n rí kàtà ń rí because tí wọ́n bá jíyà fún ó lè mọ́ rí bá ṣe ń rí o ṣẹ́mọ̀ kò fẹ́ sẹ́ni kankan ní wa ní tí ò ti kọ́kọ́ gbá kìníkàrí kó tó gbá súnà so àwọn tó gbárí ẹ̀ ó mọ̀ wò pé òun mọ̀ ìtumọ̀ súnà ìgbélé ìtẹ́sẹ̀ ń sọ pé súnà yóò ní kíni èrè súnà kíni tẹ́ẹ̀kan kéjì ẹ̀ kéjì báwo wọ́n fẹ́ kó sórí ní ẹni orí ìwọ̀n abómi náà àìmọ̀ ìyà àwọn tí máa ń ronú bẹ́ẹ̀ Ọlọ́run má jẹ́ káwọn ọmọ wáyé orí bẹ́ẹ̀ alhamdulillah ó ní fa abraza fadlahu haqqan alayhim kama barazat linadhiriha sama'u ọ̀rọ̀ tó ń sọ ìtì pọ̀jù abraza fadlahu haqqan alayhim ó fi wọ́n lóore àwọn náà jẹ́ tó mọ̀rí o wọ́n fẹ́ dá orí yẹn padà ọ̀bọ̀ tó ti ṣe orí yẹn débi wípé ó ti sọ orí ti ẹ̀dí sánmà àwọn wà lẹ̀ àwọn àwọn sánmà báyìí pé lè débi báyìí o lè san orí lè padà fahal takfasama wa la basirin wa hal bi shamsi tali'atan khafa'u sí Abdullahi bin Jordan lè ṣe orí fún yàtà kí a mọ̀ pé ṣe orí ní sá yóò clear
hal takfa sama'u ala basirin ṣé ẹ̀ kan lè lójú kásẹ̀ mọ́jú ebi tí sánmà wà fún ẹ̀ jáde kó sánmà pàní ọ̀nà bó pàní wókè pàní bó ní sánmà wà fa hal takfa sama'u ala basirin wa hal bi shamsi tali'atan khafa'u wa hal bi shamsi tali'atan khafa'u níbi tó orí rẹ̀ dé ǹjẹ́ òòrùn lè mú kóòrùn tàn lọ́sàn kéèyàn kan wá sọ pé ẹjá lọ́pọ̀ ní bílẹ̀ sí sú náà ní pàmí lọ́pàá ilẹ̀ ṣubú ẹ̀dàkùn ẹjá wọ́n lóòrùn jáde ó ti ẹ̀wẹ̀ mínà kémi náà rí pé kìí ṣe bí òòrùn bunatu mukarimi wa usatu kalmi dama wa humu minal kalimi shifa'u kí wọ́n ròyìn èèyàn kó lágbára tó báyìí in tí wọ́n bí ànábì nípa rẹ̀ wá dúró rí tó ṣe wọ́n ní sí yíwà àlìjánà àdísì Muslim ànábì ní la yadkhulu àlìjánà gbogbo tó ṣe kò ní wà àlìjánà mo ní bá ní sọ̀rọ̀ kan nígboro tán ní kí n sọ̀rọ̀ nípa bóò ní alùsùnà sí lè ṣe papọ̀ mo ní kan try kan wo story Abdullah ibn Judan gbogbo tó ṣe wọ́n ní kò ní wà àlìjánà tá a bá rí àdísì dọ̀ífù kan tó sọ pé Abdullah ibn Judan wà àlìjánà ṣé gbogbo àìkọ́ la sọ pé Allahu Akbar yóò wù yẹn kó wọ́ àmá Ànábì ti dájọ́ pé kò ní wọ́ àwa táwa ti wá ṣe láìláìláì àfúnfẹ́ yọra kó ó mi pé láìláìláì tí wá wà heavy ju gbogbo tó ṣe lọ because àwa lè tàn mọ́ pàwọ́ wà àlìjánà bó ṣe wá ṣe tó yìí torí pé kò sí la ilaha illallah ń bẹ kò ní wà àlìjánà kí ni ìmọ̀ heavy gan Ànábì sì give reason Ànábì ní innahu lam yasjud lillahi qattu kò forí kanlẹ̀ fọ́lọ́run rí kó wá ní Allahumma ighfir li khati'ati yawma ddin kẹ́lìmọ̀ yóò já ilẹ̀ rẹ̀ rí kò forí kanlẹ̀ fọ́lọ́run rí kò ní wà àlìjánà àwọn forí kanlẹ̀ frílẹ̀ àdúpẹ́ fọ́lọ́run ẹlòmí tó fẹ́ yọ ọmọ ìyá rẹ̀ tọ́jọ́ forí kanlẹ̀ olóko sí rọ́kọ́rọ́kọ́ wọ́n tán rẹ̀ jẹ́ owó abúláàbí jùlọ àpò dúpẹ́ fọ́lọ́ pé tiẹ̀ wá mọ́sásí ó nínú kíyàn gbọ́ yíyẹnyẹn láwọn afẹ́ ó tọ́ ní àmọ́ gbogbo akọ́lá gbọ́ yíyẹnyẹn náà ìwásọ̀tá àtọfà àti bán ni wọ́n fi gbọ́ yíyẹnyẹn ìsì ọ̀tá ọfà àti bán àìgbọ́n nǹkan yìí nìyẹn o ọlọ́mọ ṣe wá lẹ́ni tí ń lé àwọn èèyàn kúrò bí ẹ̀sìn Ọlọ́run so tí Ibn Qayyim ń ṣàlàyé fún wa fi hadal bab ó ní wípé ẹn tó lówó sórí ibú o yá àwọn tó lówó yẹn wọ́n lè wà àlìjánà kọ́ọ̀bọ̀ bẹ́ẹ̀ mi ṣe mọ́ pé kọ́ọ̀bọ̀ kò ní wà àlìjánà ṣẹ́ráwà táà ní tẹ́ pé kábá fẹ́ mú gàrí gáṣẹ̀ tọrọ rẹ̀ yìí ni hey àlìjánà straight kí ló wá fi ṣẹ̀rí àwọn àdísì báyìí فإذا قيل فإن قيل ما تصنعون بالحديث الذي قاله إمام أحمد حدثنا الهذيل بن ميمون عن مطرح بن يزيد عن عبيد الله بن زحري عن علي بن يزيد عن القاسم عن أبي أمامة الباهلي قال قال رسول الله صلى الله عليه وسلم ẹ̀lẹ́wà mú kóníkàlùkù wọn àwọn ìsọ́dọ̀ ni tí kò ní ẹ̀pù ní kákan wà lọ́dọ̀ màmá wọn ọ̀tà àwọn màmá wọn náà fẹ́ free ṣé kò disturb wa qala rasulullahi sallallahu alaihi wasallam dakhaltu al-jannata fasami'tu fiha khashafatan bayna yadayya قلت ما هذا قال بلال فمضيت فإذا أكثر أهل الجنة فقراء المهاجرين وذراري المسلمين ولم أر فيها أحدا أقل من الأغنياء والنساء قيل لي أما الأغنياء فهم في الباب يحاسبون ويمحسون وأما النساء فألهاهن الأحمران الذهب والحرير ثم خرجنا واني according to this hadith one Musnad wọ́n ní Ànábì sallallahu alaihi wasallam sọ pé òun wà àlìjánà wọ́n ń gbọ́ ìró ẹsẹ̀ bàtà Bilal níwájú òun ìgbà tó ń sì wo àlìjánà yẹn orí wípé
àwọn aláìní muhajirun ló pọ̀ jù bẹ́ẹ̀ láà ó ń dí ìstọ́gbù mi Abdulsalam ẹ̀yà mọ̀ bọ̀ bíbá Abdurrahman ẹ̀yà wa Abdurrahman Zainab ẹ̀yà Aisha wọ́n jókòó bí tó wà ẹ́ dágan ẹ̀yà Abdulsalam mọ̀ bọ̀ bíbá ọmọ gidi lọmọ tẹ́wọ̀n yìí o ìntẹ́ bá sọ fún ẹmà wo nǹkan wẹ́wà jókòó sí ìbàní ó máa jókòó sí bẹ̀rẹ̀ kìí ṣe ẹni tó ní ẹwọ̀n kan àwọn jàmáà náà tó tẹ̀lé ẹwù Abdurrahman bàmí lọ́wọ́ àwọn èèyàn dáadáa pọ̀ láyé Abdurrahman wallahi ẹwù sí good Muslim Zainab wọ́n máa bọ̀ mí báyìí yóò jókòó sí bẹ̀rẹ̀ máa wo àwọn èèyàn dáadáa ẹ jókòó báyìí ya jókòó Abdulsalam yìí kódà bárakàlá fi ya sàmì wọ́n dáadáa Abdulsalam àti mara wa ti pẹ́ àbí filbabi yuhasabun wọ́n lánàá bí wá sọ pé àwọn muhajiru àwọn aláìní muhajiru ló pọ̀ nínú alìjanna walam ara fiya ahadan aqalla min al-agniya àwọn olówó kọ̀ọ̀kan mú pàdé ìsáwọn olówó lálìjanna sẹ́nkú tó lówó kan bá kàdí sílé yóò kọ́ wò pé kílẹ̀ ń sọ wọ́n ní kò sí olówó kọ̀ọ̀kan lọ rí lálìjanna wọ́n ní sáà àwọn obìnrin díẹ̀díẹ̀ náà látọ́ rí but in tó sì pọ̀ jù ní pé obìnrin yóò pọ̀ lálìjanna jọkùnrin lọ lóòótọ́ obìnrin náà ni ó tó pọ̀ jù náà o reason dẹ̀ ni wípé àkọ́kọ́ wọ́n pọ̀ jù wá lọ ìkejì ọ̀nà àti wọ́n náà ti pọ̀ jù fóbìnrin tẹ́sì tí ẹjù ti wá lọ tẹ́sì tí wá ju ti ẹ̀ lọ láyé but àwọn ibì kan wà tí wọ́n reduce níbi ọpọlọ ti ẹ̀ sorry tí wọ́n ra kí àwa lè enjoy ẹ̀ Ọlọ́run á fún láwọn òfin kan kò ní tẹ̀lé òfin kò rọrùn fóbìnrin kẹ́ sọ fún pé èèyàn kẹ́ wá sọ pé ẹnìkan ni ó mọ̀ pàṣẹ fún rọrùn fún ẹni ẹ gbọ́dọ̀ lówó jùlọ ó dẹ̀ gbọ́dọ̀ fi wípé ẹni ẹ gbọ́n jù ọ̀nà ìjọ tó bá ti bẹ̀rẹ̀ sí fi wípé òun gbọ́n jùlọ ó pè kó wọná because ìtumọ̀ ẹni wípé ẹ̀mọ̀ kan tọ́lọ ní kí obìnrin ṣe fún ọkọ rẹ̀ ni wallahi téèyàn bá bẹ̀rù Ọlọ́run téèyàn bá ń ka Quran èyí ò fẹ́ lè máa bí ọkọ rẹ̀ ní gbogbo ìgbà pé ẹjọ́ torí Ọlọ́run sí mo wà òkè wallahi Ànábì ń sọ fún aló sọ fún yẹn náà ó ní kayfa kana fik ó lọ́kọ rẹ̀ ó ní innahu bi khair ó wà dáadáa ó ní innahu jannatuki wa naruki àlìjánà àti náà rẹ̀ lójókòó ti yẹn àlìjánà rẹ̀ àti náà rẹ̀ lójókòó ti yẹn ẹn tó bá jẹ́ pé ó bẹ̀rù Ọlọ́run dáadáa káàbádẹ̀ máa ń ka Quran ẹ wo bọ́lọ́run ṣe sọ́nà Suratul Nisa obìnrin mélòó ló rọ̀ lọ́rùn tí ò ní sọ dérí kó máa pe ọkọ rẹ̀ ní ya sayyidi báwọn sọ àbí àti wọ́n ti sọ́wọ́n kan ya sayyidi oh my master láyé Yẹhudi tá kàwé dáadáa yìí yóò kàn pé master yóò ní master my food ya sayyidi kí wá ṣe ìwé Yahudi nìkan wallahi àwọn èèyàn ń ka ìwé islamiyya tí wọ́n di tọ́gì islamiyat yóò kàn fi pé o lọ́pọlọ tó mọ́ náà tí ti gbà ipò obìnrin lọ́lọ́wọ́n bá dáwọn wọ́n máa ń sọ fún obìnrin kó jókòó ni ẹ gbọ́dọ̀ sì ṣètò ayé kí ló bá débi pé Ọlọ́run ní pé kánábì sọ fún ẹ pé o gbọ́dọ̀ travel àyàfi kẹ́nìkan wà pẹ̀lú ẹ̀ sóòrí ibi tán bí ẹ sí ní wọ́n yẹ̀yẹ́ rẹ̀ wọ́n pọ́n lé ní wallahi kí yẹn alóyẹ̀ fẹ́ jáde pọ̀ nù yẹn Allahul Khabir Ọlọ́run bá tó ma gbogbo kan wá sọ pé innama yuridu Allahu liyudhhiba ankum rijza ahlal bayt wa yutahhirakum tatheera tó bá dẹ̀ fẹ́ bá a sọ̀rọ̀ yóò ní ká get out Ọlọ́run sọ pé ẹ bọ́ síta fa idha qudiyatis salatu fantashiru fil ard wabtaghu min fadlillah gbogbo kan ma fẹ́ bá a sọ̀rọ̀ yóò ní ká
lọ sí àkáńpá jíjẹ àti gbogbo lọ yóò sọ fẹ́yìn pé kẹ́ẹ̀tù kò sí ilé ọ̀pá náà so it's not too far láti mọ̀ ìwé àbúláyé lọ́pẹ́ tó kò yí sí láti dìde kò yí sí láti dìde kí yẹn bẹ́ẹ̀ dé wípé ó lè sọ fún mi wípé ó lè sọ fún mi pé jókòó síbẹ̀ tí ò ní fi rí ní ìgbà tó bá dé lóko máa ṣe ìjọba sọ fún mi ní ìgbà tó bá dé lóko obìnrin